Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé wò yìí. Àbọ̀ Ọlọ́run adájú lórí wa. Ṣé mọ̀ pé wọ́n ní kọ́ngùn wọn ló máa ń kángun síbi kan. Bó pẹ́ bóyá. Ṣé mọ̀ pé lẹ́nu ọjọ́ mélòó yìí, ó sọ fún wa, tẹ́ ẹ bá gbàgbé, pé Lizzy ó lọ ń bẹ Naomi o. Òun fẹ́ kí òun àti Naomi kan padà sí bọ́n ṣe ń ṣe láti ilẹ̀, bọ́n ṣe ń rẹ́ láti ilẹ̀, bó ṣe jẹ́ àbúrò sí Naomi, ẹbí Naomi náà ṣe jẹ́ àbúrò bí òun lójú Naomi, ó ní kó máa ṣe bí sisters and sisters and kí relationship wọn padà bí ti àtijọ́. Torí bọ́n ṣe wà yẹn, kò sẹ́ni kankan tóun tún lè fojú jọ láàfin yẹn. Òun ṣe mistake gan o láti bá Naomi jà, pé nǹkan tó dé ló ní kó wọ́n wò ó. Kí ló máa sọ pé Naomi ti ẹ̀ ṣe fún un náà? Ó ní kò sí. Àṣé pé wọ́n ti òun mọ nǹkan tó ṣe òun. Ojú òun dẹ̀ ti já ń sìn yìí. Òun ti ẹ̀ lérò pé bóyá òun ti ẹ̀ máa bá Naomi jà láyé ẹ̀. Ó ní kí ló ń ṣe òun náà? Kí ló dé tí òun ti jẹ́ pé òun bá Naomi jà? Wọ́n ní bó ṣe ń ké ló ń kúnlẹ̀ ló ń gbẹ̀bẹ̀. Wọ́n ní Naomi ti ẹ̀ dá lóhùn. Wọ́n ló wá bá Naomi ní Àkúrẹ́. Ṣé àwọn pé Naomi yìí ó ṣì wà yìí? Irú ẹ̀dá àti Naomi yẹn ó ṣọ̀wọ́n o. Àmọ́rú irú ìṣẹ̀dá ti Naomi yẹn. Wọ́n ní pẹ̀lú bó ṣe sọ tó gbogbo awuyewuye pé òun ti ṣẹ̀ Naomi o. Naomi ti di ó ti di ẹni tí báwo náà tẹ̀ ṣe ló sọ̀rọ̀ yẹn ṣá. Ọ̀rọ̀ kan ṣá, kí Naomi yọ́nú sóhun. Ṣé mọ̀ pé àwọn èèyàn ní Naomi ó jẹ́ ṣọ́ra, dẹ̀dẹ̀ ń dẹkú ikú máa ń dẹ dẹ̀dẹ̀ o. Èmi náà tún dá sí i. Wọ́n ní mo tún ní kẹ́yìn olólùfẹ́ Naomi, kẹ́yìn náà kẹ́dá sọ̀rọ̀ yìí. Ṣé kìí ṣe ẹ̀tàn jẹ ní Lizzy tó rò pé òun fẹ́ tàn Naomi? Kí Naomi máa gbà o, ejò lábẹ́ wéré Lizzy o. Báwo ló ṣe tẹ̀ ṣe jẹ́ pé kéèyàn wà láyé kẹ́ má lè trust ara yín? Mo ní irọ́ ni o. Wọ́n á tiẹ̀ gbà fún o. Naomi má gbà fún Lizzy o. Irọ́ ni ọ̀ká ni ó fẹ́ ṣá ẹ ni o. Wọ́n tún fi yẹn dẹ́ o kó tún padà. Wọ́n tí wọ́n ṣàní Naomi ò tiẹ̀ dá sóhun. Kò tiẹ̀ dá sí. Nǹkan bẹ́ẹ̀. Ṣàìdédé la wá gbọ́ o, ìtàtúgbà sí ni wípé Naomi lẹ́nu ọjọ́ mẹ́ta ìran ni Naomi ó sick. Kábíyèsí ìyàwó láti ṣe àbúrò sí mi, àbúrò Naomi ìyẹn sí mi ló pe kábíyèsí wọ́n ti rush Naomi lọ sí hospital. Wọ́n ní wọ́n mọ nǹkan tó ṣe o, wọ́n mọ kíní o. Nígbà tó sọ lọ́sọ̀rọ̀, wọ́n ní ṣé kìí ṣe pé oyún ẹ̀ ti fẹ́ bàjẹ́. Oyún àwọn ọ̀rẹ́ sọ̀tọ̀ tó wá fẹ́. Lẹ́yìn olóyún kọ́ dẹ̀ máa polówó èmi ò tí ẹ̀rí ní ìfẹ́ ẹ̀rí. Àwọn ọmọ oyún ògùn nínú kara hàn. Báwo lè ṣe máa sọ pé kẹ́ni ẹlẹ́ni ó ti ẹ̀ lóyún? Ọlọ́run níṣẹ́ Ọlọ́run nígbò bóyá. Bó pẹ́ bóyá ó máa ta jáde. Ṣàìdédé nìkan wá sọ pé ó ti lóyún o. Naomi fẹ́ bí destiny child o. Ìgbádàkodo. Wọ́n láwọn olórí láàfin wọ́n ti lérí pé kìí ṣe ìṣojú àwọn ni Naomi ti máa bí ọmọ lérí destiny child.
àwọn náà ń kọ́ ṣáwọn náà lè di Destiny Child. Wọ́n náà ti ń sá kolobákolobá o. Wọ́n sá kolobákolobá pé kì í ṣe ìṣojú àwọn ni Naomi tún máa di Destiny Child. Ṣèbí àwọn náà wà ńbẹ̀. Kí ló dé táwọn náà lè bí Destiny Child? Báwọn náà ṣe fẹ́ bí Destiny Child? Wọ́n nígbà tí kábíyèsí ò sún mọ́ wọn. Pé wọn ò ní gbà ọ́. Ó ṣe wá jẹ́ Naomi nìkan ni ẹni tó ń sọ pé òun ló mọ̀ wá bí Destiny Child. Báwọn ní gbà. At the end of the day, nǹkan bẹ̀rẹ̀ láì fọ̀rọ̀ ọ̀gọ̀ ló bá ní Naomi wá sick ó wà lọ́sítà. Inú last week náà ni gidi àfọ̀ kó má lọ jẹ́ pé oyún ẹ̀yẹn ti jábọ̀. Kí ni ti at the end of the day? Wọ́n ní ju gbogbo ẹ lọ ọwọ́ Elizabeth náà bá ń bẹ̀. Wọ́n ní bóyá èmi ò kí ń bá wọn ń sọ gbogbo ìsọkúsọ wọn ni. Ṣáwọn náà fi síbẹ̀ ni tó máa sọ pé dandan oyún tí náà pé Destiny Child tí Naomi ní pé wọ́n ní Lizzy náà bá ń di ẹ̀. Wọ́n ròyìn gbogbo allegation tí wọ́n kà sí Lizzy ní ọwọ́. Wọ́n ròyìn bó ṣe lọ sí private hospital tí Naomi wà. Wọ́n ní ó ṣàlọ́bẹ̀ nọ́ọ̀sì lọ́wọ́ ẹ̀. Wọ́n ní ó ṣàfún nọ́ọ̀sì ní owó pé kó ṣàmẹ́sọ̀ pé oyún tí Naomi ní kankan terminate kó fẹ́ terminate. Pé kí lè mi ò rí sí gbogbo eléyìí torí tí n bá ní kí n máa sọ fún wọn ó jẹ́ nǹkan tó burú jáì. Wọ́n ṣàìsọ pé kábíyèsí ní Lizzy ṣùgbọ́n pé Lizzy ṣe léyìí tán pẹ̀lú bí Lizzy ṣe ń tọpinpin Naomi láì ṣe láì rò pẹ̀lú bí Naomi ṣe bí Lizzy ó ṣe ń lépa Naomi tó. Wọ́n ní kọ́ ṣe máa pọ́ dàbí pọ́yìn. Wọ́n ní ó dàbí àbọ̀ sọ pé bóyá oyún Naomi yẹn pé wọ́n ní Lizzy wà nínú àwọn tó terminate àwọn ṣàtàn bá kú. Ẹ̀yìn èèyàn mi láìrọ̀ kan ṣá wọ́n ní gbogbo atrocity Lizzy lọ́tún Lizzy lọ́sì gbogbo gbogbo iṣẹ́ ẹbí iṣẹ́ ẹ̀ka lóná rí nù báàgì Elizabeth. Wọ́n ṣà ní wọ́n ṣáàṣì gbogbo ẹrù Elizabeth pé wọ́n ní wọ́n rí oríṣiríṣi oògùn babaláwo àti fọ́tò Naomi náà àti fọ́tò Naomi náà báàgì ẹ̀ àti fọ́tò Naomi ní gbogbo nǹkan tó fi ń trọ́ọ̀sì. Wọ́n lọ́rọ̀ kan ṣá wọ́n ní kábíyèsí ní àwọn ti banish Elizabeth láyé àti láéláé pé Elizabeth pé kò dẹ̀ ṣe ẹni tí wọ́n tún máa gbà sáàfin mọ́ wọn pé Elizabeth nǹkan tó fojú Naomi rí. Wọ́n ní àgàgà oyún tó jẹ́ kí wọ́n lọ́wọ́ ọwọ́ Lizzy ó wà nù oyún Naomi tó yà pé wọ́n ní kábíyèsí pé Naomi ti kúrò láàfin Naomi àbí Elizabeth. Wọ́n ní Elizabeth náà small chicken. Wọ́n ní Elizabeth tó jẹ́ kó oyún Naomi yà pé díàfọ̀ pé kábíyèsí ní kókó. Wọ́n ròyìn wọ́n ní nǹkan tó gbomijé lójú kábíyèsí. Wọ́n ní kábíyèsí nígbà tí wọ́n wádìí lọ wádìí bọ̀ àṣírí ẹ̀ tú. Wọ́n ní ṣe ló ń bẹ̀bẹ̀ kiri sí tó ń bẹ̀bẹ̀ sí pé kábíyèsí nílá òun ò gbarú ẹ̀bẹ̀ yẹn àfi kí Lizzy jáde kúrò láàfin for life títí láéláé. Ẹ má bínú jà. Ọba ní kábíyèsí ló wọ́n gbọ́ òun ò gbà ọ́ àfi kí Elizabeth kúrò ní ààfin fún
pé wọ́n ti lé dànù. Wọ́n ló ti kúrò láàfin. Pé kábíyèsí ní kí Elizabeth kúrò láàfin fún òun. Torí nǹkan tí Elizabeth ti dálẹ̀ láàfin pé òun ló ń lọ lọ́ọ̀kan yìí. Kí ló dé? Kí ni Elizabeth gbà lọ́wọ́ Naomi? Àbí kí ni Naomi gbà lọ́wọ́ Elizabeth? Ayé mà níkà o. Àṣé gbogbo ẹ̀bẹ̀ tó ń bẹ̀ tó ní kíní kan àṣé ọgbọ́n àti lọ ta ló fà. Ọgbọ́n àti ta Naomi lọ fà. Pẹ̀sẹ̀ kọ́tà gbọ́ àgbọ̀ pé Naomi dá lóhùn. Kọ́tà gbọ́ gbẹ̀yìn ni pé Naomi ò dá lóhùn. Pé Naomi kàn wò níran. So gbẹ̀yìn ìjọ mélòó ìjọ ọ̀nà yìí ló wáyé bẹ̀bẹ̀. Ìjọ òní ọ̀sán ìpòyún ìyá. Elizabeth tún ti bẹ̀rẹ̀ orí burúkú. Torí àárín nǹkan tí tẹ̀wá jẹ́ pé ó bẹ̀rẹ̀ orí burúkú. Àárín nǹkan tí Naomi ṣe fún. Nǹkan tó ní Naomi ṣe fún ààrẹ. Tẹ́ bá máa bèèrè lọ́wọ́ Lizzy, kí ni ìtumọ̀ ìjà tó ń bá Naomi jà? Nítorí pé kábíyèsí pé lóde pé ká lọ. At the end of the day kò tètè dé. Ibi tó dẹ̀ ń lọ táìmù tí lọ́wọ́ dẹ̀ pé fóònù sí ẹ̀ tó ríǹgì mọ́. Tó bá ní Naomi jẹ́ ká jọ lọ. Tó bá dẹ̀ dé kó wá bá a lọ. Ó tàn o. Nǹkan tí Naomi ò tiẹ̀ lérò rárá. Òun ni ẹ̀ṣẹ̀ tí Naomi ṣẹ̀ Lizzy o tó fi dìran tó yìí o. Ọlọ́run àdá. Orúkọ Jésù Ọlọ́run àdá. Ẹ ṣẹ́yìn ni. Lára nǹkan tá ní ká wọ́n á sí etí gbọ̀nyìn ni. Kẹ́ bá béèrè lọ́wọ́ Lizzy kí ni Naomi ṣe fún. Ó tàn kọ́ngù. Ìjọ kò ti kọ́ngù sí. Ẹ ṣé jàre yín. Ẹ bá mi ṣe, ẹ bá mi like. Ẹ bá mi fi tó kù sí comment section. Ẹ ṣé ẹ bá mi subscribe. Abọ́ Ọlọ́run dájú lórí. Àní rọ́rùn. Àní rógun àkóbá ọ̀dàbà o. Ọgbà alákòóbá kọ́ lọ́ba àtàrí síwájú mi. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí sílẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé gan-an.